All right, níbẹ̀. All right. Ọmọ àfẹnusẹ. Kété tá a bá ti gé àkàrà òyìnbó tán ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan kékeré kan lọ́wọ́ gbogbo wa tá a wà ń bí. Nǹkan kékeré ẹni pé mo fẹ́ kí gbogbo wa ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà lágbá Ọlọ́run gbogbo àwa tá a mọ̀ pé ànídélé bòkú ọmọ gbogbo àwa tó jẹ́ pé iṣu ọmọ ti ń jiná fún wa á dẹ̀ jiná fún wa pẹ́pẹ́pẹ́ kò ní bá wa nínú sàárè. Gbogbo àwọn tó jẹ́ pé ọmọ wa náà máa lógo láyé wọ́n máa rí ògo wọn lò àwọn ọmọ wa náà máa dèèyàn pàtàkì láwùjọ. Àwa tá a bá wà ń bí olóore ọ̀fẹ́ tí Táyé Currency rí yìí tóun náà ń ṣe wàsó yìí àwa tó mú káwa náà ká ṣe wàsó ká ju 200 láyé tá a bá ti gé àkàrà òyìnbó yẹn a máa wà ní ìdílé dúró for just 1 minute. Iwájú yẹn mo fẹ́ kó true mi ò fẹ́ kí conjunction wà no communication wa a fẹ́ máa rí Ọ̀túnba ẹ bá Sanusi ẹ̀yin náà súnmọ́ wọn di cake bọ́sẹ̀ ṣẹ́wó Honorable Sapele ti ń bọ̀ ẹ jọ̀ọ́ ẹ fi wájú lẹ̀ Honorable Sapele Honorable àti bàbá Honorable Sapele ọ̀gá tẹ́ ẹ bá ti gé àkàrà yẹn tán ẹ wá síbí gọ́tẹ́ ẹ promise mi kí n gbà á ẹ bọ́ra Sanusi ọ̀gá ẹ súnmọ́ bí ọ̀gá gbogbo wa èèyàn ti Ìlọ̀rí Kọ́lápọ̀ èèyàn ti Jídé Jámánì ẹ jọ̀ọ́ àwọn cameraman ẹ jẹ́ ká sún sẹ́yìn dáadáa ẹ jọ̀ọ́ Honorable Sapele ṣe máa ok ẹ jẹ́ kó àwọn ló máa direct ẹ̀ láti bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tá a bá wà ń bí tá a bá ti pé 50 years ẹ jẹ́ ká dìde dúró ẹ jọ̀ọ́ just ìṣẹ́jú kan ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ní mi ò ṣakọ. All right wọ́n ní kí n direct láti bí àṣẹ látòkè ẹ bọ́lá tí ń ṣe bó ṣe máa ń ṣe ẹ bá mi yá fóònù yẹn dà yá jẹ́ kọ́ rí bàbá àdínì ó ti ń ṣe bó ṣe máa ń ṣe ẹ jẹ́ kó ṣe bó tán ó máa bó tán ni ó yá bó tán ó máa bó gbẹ ni ọ̀gá tiwa #1 àwọn ọ̀gá ìjọba mi ni wọ́n ń gbowó lọ ọ̀gá ọ̀rẹ́ ìbò tán ìṣeré ẹjọ́ lẹ̀ ẹlẹ́yìn ọ̀gá ìṣe tán ẹ bó tán àyà fọ́tò ẹ ṣe ẹ filẹ̀ bẹ́ẹ̀. All right ọ̀gá má bínú sà mi ò tó bẹ̀ láti rí yín fi ẹnìkan ló sáré bó káàdì aláàlá máa pè ALLAH. Aláàlá máa pè fún bàbá lọ́yà bàbá Honorable ẹ jọ̀ọ́ ká tó gé kéèkì lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tá à ní délé bòkú ọmọ tá a bá ti pé 50 years ẹ jẹ́ ká wà ní ìdìde dúró àwọn tá a ti pé 50 years nìkan ẹ jọ̀ọ́ tó dẹ̀ yẹ pé láyé àwọn náà máa pé 50 tó bá kú díẹ̀ ká pé 50 àní fayé sílẹ̀ lọ ẹ jẹ́ ká wà ní ìdìde dúró ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ọ̀nà bàbá Honorable àwọn tá a ti pé 50 years please. Let's give Baba Honorable a befitting standing ovation. Mo bẹ̀bẹ̀ ní mi ò ṣakọ. Àwọn tá a dìde dúró yẹn lágbá Ọlọ́run gbogbo nǹkan tó kàn wá ń pòǹgbẹ fún lọ́dún lọ́lọ́ máa ṣe fún wa. Àdídélé bò kọ́ ọmọ àwọn ọmọ wa náà arógolo. All right, Allah la máa pè ALLAH. Tí n bá ti ní give me the first letter, à ń pariwo A. Ṣé ti are we good to go? Oya give me the first letter A and the second letter L. And the third letter L, and the fourth letter A, and the last letter H. Allahu Akbar. Ẹ bá mi pa àtẹ́wọ́ fún bàbá Honorable ẹ pàtẹ́wọ́. Officially, distinguished ladies and gentlemen, I want to welcome on stage our own person, Honorable Baba Honorable ìjọba bàbá ìjọba bàbá barrister lawyer ọmọ ológo tó ń bìzà èébúdọ́lá wọ́n ń bu wọ́n ń bàjà wọ́n ń kọ́ra mọ́ followers ń pọ̀ sí wọ́n ń bìzàbìzà sí á lọ show láàárọ̀ á lọ show lọ́sàn-án á lọ show lálẹ́ tálẹ́ sọ pé kò pọ̀ sípò ẹ̀yọ́ kọ̀ọ̀gá máa bọ̀ wájú ọ̀gá Currency ọkọlọmọ oníbàdàn ọ̀gá ọ̀wá yẹn ìpínlẹ̀ ọ̀fẹ́ ṣe fún kíláyé ogóre wọ́n á ti máa gbọ́ wọ́n lè gbé ọ̀sìn sọ́ni wọ́n lè gbé gẹ̀ẹ́sì
ó yá òun dà tí wọ́n náà ní kó mú ọ̀rọ̀ ní kó mú yìí nìyẹn lẹ̀ kí n máa tẹ̀síwájú. I remember my humble self, Ambassador Olúọmọ Adéọmọdé yín náà rèé. Lẹ́yìn àwọn cameramen àfẹ́ kó rọ̀ ẹjọ́ àfẹ́ kẹ́nìbọ́dì bàbá honorable ẹ̀ ṣe sà àfẹ́ kó rọ̀ fò gbogbo iwájú yìí. Ó di 45 minutes kẹ́nìbọ́dì má wà sórí stage láti wá náwó.